yìí bí o bá rí fídíò yìí wò mo fẹ́ jẹ́ kí iyè rẹ sí ọ̀rọ̀ wòlíì rèé òkìtì ọ̀gán ló ń pe ohun tó ń wò yìí ṣùgbọ́n òkìtì ọ̀gán yìí gbọ́ mi àwọn kòkòrò kékeré ni ikán ni àwọn kòkòrò kékeré ni wọ́n dẹ̀ máa mọ wọ́n máa lọ kó yẹ̀pẹ̀ wọ́n á wú yẹ̀pẹ̀ wọ́n á dẹ̀ fi mọ́lé ara wọn àdá ara ni ẹ wo wọ́n ṣe wíńdò síbẹ̀ wọ́n ṣe ilẹ̀kùn síbẹ̀ wọ́n ṣe bedroom síbẹ̀ wọ́n ṣe pálọ̀ síbẹ̀ wọ́n mọ́lé fúnra wọn bí wọ́n tún ṣe jẹ́ kòkòrò tó ohun bí Ọlọ́run bá lè fi àṣírí sára kòkòrò yìí bó jẹ́ pé wọ́n ṣe kéré tó kò sí kékeré inú wọn tí ò nílé lórí mo wí lórúkọ Jésù lọ́dún yìí bó ṣe rí mi wò tó sì ń rí pátápìnà mi ṣe wà á nílé lórí. Àmín Jésù. Lórúkọ Bàbá tọmọ ti ẹ̀mí mọ́ tó bá jẹ́ lóòótọ́ kékeré kan kì í ṣaláì má nílé lórí lọ́dún yìí lórúkọ Jésù ò ní bá wọn sílé mi rẹ́ǹtì. Àmín Jésù Kristi. mo sọ gbogbo ẹ̀yin tí ẹ ti kọ́lé láàbọ̀ ìran ikán kì í kọ́lé tiẹ̀ láàbọ̀ ìran ikán máa ń kọ́lé tiẹ̀ parí ni mo wí lórúkọ Olúwa ní ọdún tó wà yìí wà á kọ́lé yẹn parí. Àmín Jésù. mo wí gẹ́gẹ́ bí wòlíì àwọn ikán máa dàṣírí bora wọn wọ́n á jọ fọwọ́sowọ́pọ̀ wọ́n á dẹ̀ kọ́lé ọlá fúnra wọn oyin parapọ̀ wọ́n kọ́lé ògo fúnra wọn mo sọ àdárúkàlíbù àǹtàlíjà àlékà bárúdì hìlìfì bó o bá rí iṣẹ́ fáwọn ènìyàn mẹ́sàn-án lórúkọ Olúwa ilé tí ìran rẹ ò tí ì kọ́ rí ní rere ìwọ ni wàá kọ́kọ́ kọ́. Àmín Jésù. mo wá sọ bí òjò àti ẹ̀rùn bójò bá rọ̀ bẹ́rùn bá dé ìran òjò kì í balẹ̀ kan jẹ́ o ìran ẹ̀rùn kì í balẹ̀ kan jẹ́ o mọ́ ṣe wà yìí oúnjẹ tí wọ́n máa jẹ odidi ọdún mẹ́ta ó ti wà ń bẹ̀ omi tí wọ́n máa mu ó ti wà ń bẹ̀ ikán kì í ṣẹ̀ṣẹ̀ tiraka kó tó jẹ kó tó mu mo wí lórúkọ Jésù àti jẹ́nìyàn rẹ nínú ọdún ìkò ní nira mọ́ Àmín Jésù. ìwọlẹ̀ ní ògo kan Àmín. mo wá sọ látòní yìí lọ wàá di ènìyàn Àmín Jésù Jésù. Olúwa wa orúkọ mi ni wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí kọ ṣẹ́ rẹ̀ fáwọn èèyàn 9 péré.